Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣì ṣé àlàáfíà ni ẹ wà gbolé ńkọ́? Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa la bá yín? Bí a ṣe gbọ́ wọn ní Kábíyèsí ra ilé sí Port Harcourt fún Princess Deola àti Queen Naomi nítorí wípé oil and gas business èyí tí wọ́n fẹ́ ṣe ibẹ̀ ni wọ́n máa lò sí jù. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel bí ibi ọmọ yìí Máṣọ́lá mo kí yín káàbọ̀ sí Máṣọ́lá Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bí a ṣe gbọ́ wọn ní Kábíyèsí wọ́n ní wọ́n ti ra ilé ńlá fún Queen Naomi. Ṣùgbọ́n ká tó wọnú gist yìí Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o. So that a bá ti post any gist a máa rí òkè òkè ní ọlá yín a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Wọ́n ní Kábíyèsí ra ilé ńlá sí Port Harcourt fún Queen Naomi àti Princess Deola nítorí oil and gas business èyí tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe ní Port Harcourt. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Ẹ̀yin èèyàn lé wọ́n ní orúkọ oil and gas business yìí òun ni wọ́n fi ra ilé yìí. Ẹ̀yin náà mọ̀ pé lórí ọ̀rọ̀ Tadéníkáwò Kábíyèsí ò fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré wọ́n dẹ̀ ń gbé ìgbésẹ̀ láti make sure pé àwọn ṣe nǹkan ribiribi fún ọmọ yìí kó tó di pé ó di àgbàlagbà. Nǹkan tí ọmọ yìí máa jẹ Kábíyèsí ti fi lé lọ́wọ́. Kábíyèsí iṣẹ́ takuntakun ni ẹ ṣe o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín ẹ̀mí yín á gùn lórí ìtẹ́ tí ẹ wà. Ọlọ́run á dúró tì yín. Kábíyèsí mọ nǹkan tí wọ́n ń ṣe nítorí àwọn ìyàwó èyí tí wọ́n kó sínú pálásì especially àwọn ìyá wa M àti R. Ẹ mọ̀ pé ọwọ́ tí wọ́n ń gbé ọwọ́ tó lágbára ni wọ́n ń gbé. So Kábíyèsí gan wọn ò gbọdọ̀ fi ọ̀rọ̀ yẹn wọn ò gbọdọ̀ fi ṣeré rárá wọ́n gbọdọ̀ mójútó ọmọ wọn àti ṣẹ́rí business tí Kábíyèsí open yìí fún Queen Naomi àti Tadéníkáwò àti Princess Deola billionaire business ni o kì í ṣe business kékeré o ẹ̀yin èèyàn lé. Wọ́n ní mansion tí wọ́n rà yìí wọ́n ní 7 bedroom mansion ni o wọ́n ní is a very big mansion. Wọ́n ní ibi tó dẹ̀ wà wọ́n ní ibi tó lápẹẹrẹ ló wà. Ẹ dẹ̀ mọ̀ pé Kábíyèsí ń try láti mú inú ọmọ wọn Princess Deola dùn nítorí wípé wọ́n ti bínú sí wọn rí. Wọ́n ń dunnú láti ṣe ohun ribiribi yìí fún wọn àti Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn. So certain business yìí fún wọn ìwúrí ńlá ló jẹ́ fún Kábíyèsí láti lè gbé irú iṣẹ́ ńlá kàǹbìtì yìí kalẹ̀ fún àwọn méjèèjì. Wọ́n ní àwọn ìyàwó tó wà nínú palace wọ́n nínú ń bí wọn. Wọ́n ní ṣe náà ń bínú wípé Kábíyèsí ò take care àwọn Queen Naomi nìkan ni Kábíyèsí ń take care. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. So Kábíyèsí ń ṣe ojúṣe wọn fún Queen Naomi àti ọmọ wọn Princess Adeola àti Tadéníkáwò. Wọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré. Wọ́n gbé ìgbésẹ̀ yìí láti ra ilé ńlá yìí sí Port Harcourt fún wọn so that a fi wà easier fún wọn torí tí wọ́n bá lọ ṣiṣẹ́ wọn á rí ibi tí wọ́n á dé sí wọn ní máa gbé plane every time lọ sí Èkó all the time láti máa lọ láti Èkó lọ sí Port Harcourt. So ìtorí ẹ̀ ní Kábíyèsí fi gbé ìgbésẹ̀ láti ra ilé ńlá yìí sí Port Harcourt fún Queen Naomi àti Princess Deola. Wọ́n ní àwọn olórí yìí wọn ò find it very easy rárá. Wọ́n ní ṣe ni inú ń bí wọn. Wọ́n ní ṣe ni wọ́n ń rojọ́ náà lament pé kí làwọn ṣe fún Kábíyèsí tí Kábíyèsí ò ní time láti lè ṣe irú nǹkan báyìí fún àwọn. Kò sí àsìkò kò sí nǹkan kan tí Kábíyèsí ṣe fún àwọn. Wípé every time Queen Naomi Deola nìkan ni Kábíyèsí máa ń ṣe nǹkan fún. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist la ní ká mú wá fún yín. Ẹ̀yin náà mọ̀ wípé
gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé pé kí àwọn olórí kí wọ́n lọ ralé kọ́ kúrò nínú palace pàbó ló ń já sí. Àwọn olórí yìí wọn gbọ́ràn sí kábíyèsí lẹ́nu, and kábíyèsí sọ fún wọn pé àwọn fún wọn ní oṣù mẹ́ta láti kúrò nínú palace. Oṣù mẹ́ta yìí òun ló ń lọ yìí tán ti lo oṣù kan níbẹ̀ yìí. Àdẹ̀ wá mọ ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé torí Mariam àtolórí Ronke wọn ò tí ì ralé bá ṣe ń sọ̀rọ̀ yìí, wọn ò tí ì ralé. So the only people tó yẹ pé ó ralé ni Tèmítọ́pẹ́ àti Dr. Lizzie. So àti mọ̀ bóyá ilé tí kábíyèsí fún Ashley ibẹ̀ ni ó máa wà. So ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist ní ká. Mo wá fún yín wípé kábíyèsí ti ra a very big mansion sí Port Harcourt fún Princess Adeola àti Queen Naomi fún oil and gas company èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé títẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ọwọ́ tẹ́ fi ń subscribe kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ni ọlá yín a máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.